Mo kí ẹ̀yin tí ẹ ní àǹfààní tí ẹ ń gbọ́ mi tẹ́ ẹ dẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́. Ibi tí mo wà yìí òjò ń rọ̀ ńbẹ̀. Olúwa sọ fún mi kí n gbàdúrà fún àwọn ènìyàn tó máa rí àmì yẹn ṣe dáadáa. Mi ì mọ̀ bóyá o wà lára àwọn ẹni tí ó máa rí àmì yẹn ṣe tó dẹ̀ máa ṣíà fídíò yìí káàkiri. Màyídàlú kàrúnà yàwó àṣà. Mo sọ tẹ́lẹ̀ tó bá rí àmì ṣe. Mo pa ní àṣẹ tó bá rí àmì ṣe. Ọwọ́ ogun ilé rẹ tí òjò gbádùn, ọwọ́ ogun ilé rẹ tó ń ja ọ bọ́ nígbà tó bá ń gòkè, ọwọ́ ogun ilé rẹ tó ń fà ọ́ sẹ́yìn nígbà tó bá lọ síwájú, ọwọ́ ogun ilé rẹ tó lọ ń dènà dì ọ́ nígbà tó bá fẹ́ lọ gba ire ayọ̀ tó bá fẹ́ lọ ṣe rere, lórúkọ Jésù ọwọ́ yẹn gbiná dànù. Mo sọ tẹ́lẹ̀ ọwọ́ yẹn gbiná dànù. Ọwọ́ àbàmì tá a yàn tì ọ́, tá a yàn tí ìṣẹ̀dá rẹ, tá a yàn tí ìpè rẹ, tá a yàn tí iṣẹ́ rẹ, tá a yàn tí ọjà rẹ, tá a yàn tí owó rẹ. Ṣé ẹ̀dẹ̀ rí àmì ṣe? Ṣé ẹ̀dẹ̀ rí fídíò ìṣẹ́rí sí àdáadáa? Màlí tragaba torí ibi tí mo wà yìí ní agbára àníṣe bá rí àmì yẹn ṣe dáadáa lórúkọ Jésù ọwọ́ ogun ilé yín ó yá ó gbiná dànù. Olúwa mi o, mo gbọ́, mo gbọ́, mo gbọ́, mo gbọ́. Sẹ́yìn èèyàn yìí máa rí àmì ṣe. Ṣé ẹ máa rí àmì ṣe? Agbádá ogun tá a gbé wọ ayé rẹ tó sọ ayé rẹ sínú ìdààmú, wàhálà tá a fi bo ayé rẹ mọ́lẹ̀, ìdààmú tá a fi bo ayé rẹ mọ́lẹ̀, lórúkọ Jésù agbádá bẹ́ẹ̀ ó yẹ kó gbiná dànù. Agbádá ogun tá a gbé wọ ìṣẹ̀dá rẹ tó mú wàhálà bá ọ, tó mú ìpọ́njú bá ọ, lórúkọ Jésù agbádá yẹn gbiná dànù. Lórúkọ Baba, lórúkọ Ọmọ, lórúkọ Ẹ̀mí mímọ́, orí bẹ́ẹ̀ ò ṣẹ bẹ́ẹ̀. Jésù Olúwa wa, àmín, àmín, àmín. Lórúkọ Jésù. Èmi ni David Adeneji. Make sure you share this video. God bless you. Amen.